Ojútáyé Gist TV, kindly subscribe. Akéde ìròyìn Ojútáyé Gist TV lẹ́ wò yìí o, níbi tá a ti mọ tú pẹpẹ kí ló ń ṣẹlẹ̀ sí Gumi, kí ni Gumi sọ, kí làwọn agbésùnmọ̀ bíi bandits kí náà fi síta ní kò pẹ́ yìí. Ẹ gbọ́ àwọn bandits yìí wọ́n ti padà sọ̀rọ̀ o ọ̀rọ̀ tó sì sọ ọ̀rọ̀ tó lágbára ni. Wọ́n ní wípé ẹni tó bá fẹ́ jẹ́ kó kún ẹ̀mí òun dè lásìkò tá a wà yìí nítorí pé àwọn làwọn gbàgbóró kan wípé ẹni náà gbọ́dọ̀ máa san levies money. Eléyìí ti kọ àwọn èèyàn lóminú pé ẹgbà wo lélẹ́yìí tún dé bandit náà fẹ́ sọ́ra ẹ̀ di ọlọ́ọ̀nsẹ́ alọ́rùn ní orílẹ̀-èdè Nàìjíríà wá gbà wá nílẹ̀ Yorùbá bí ẹ tún wá gbọ́rọ̀ tí SHEIK gómìnà sọ irú ọ̀rọ̀ wo rèé ẹ ní sùúrù kẹ́ gbọ́ o ọ̀rọ̀ tí SHEIK gómìnà sọ ẹja farabalẹ̀ ká gbọ́ dáadáa nítorí pé ọ̀rọ̀ tí ó lágbára ni ọ̀rọ̀ tí SHEIK. Ẹ wo ohun tí gómìnà sọ ni ó ní tẹ́rọ́rìstì wípé wọn lọ́bì kankan ara wa ni wọ́n bẹ́ẹ̀ náà sì ni àwa náà ara wọn ni wá ní nǹkan kan tá a fẹ́ ṣe fún wọn o a gbọ́dọ̀ mú ọ bí ọ̀tá ó ní nítorí tá a bá mú ọ bí ọ̀tá nǹkan tí ó ṣẹlẹ̀ yóò lágbára. Èyí ni ọ̀rọ̀ tí SHEIK gómìnà sọ. Àwọn èèyàn wa ti ń kọ́ mi lópè ẹ mọ́ gbà mí ẹ̀mí tún ni gómìnà tún sọ lẹ́nu yìí pé ara wa ni wọ́n àwọn lára wa a gbọ́dọ̀ mú ọ bí ọ̀tá a gbọ́dọ̀ mú ọ bí ọ̀tá ẹni tí ń bẹ́yàn lórí tí ń pa kúkúrú tí ń pa gígùn láàánú dájúdájú ó fi hàn gbangba wípé bí kulé ò bá pa ní tòde ò lè pa ní àjòjò sì lè mọ sàárè àfọ́jú. Èyí lọ̀rọ̀ táwọn èèyàn ń sọ o tó sọ wípé dájúdájú gómìnà gan yọ mọ̀ nípa gbogbo nǹkan tí ń lọ yìí. Àwọn ń sọ fún ìrù ẹ̀kọ́ network pé ẹ wò ó dà pé ibi tí iṣẹ́ yóò ti kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ òní o àti wípé àtúnwá gbọ́rọ̀ kankan lẹ́nu àwọn bandits gan fúnra wọn. Wọ́n sọ wọ́n fi sí orí social platform wípé àwọn ò mọ̀ gba levies money. Kí ni ìtumọ̀ levies money? Wípé àwọn ò mọ̀ gba owó lórí àwọn èèyàn wípé tó bá débì kankan àwọn ò mọ̀ ní káwọn ọkùnrin máa kó ìyàwó wọn wá ká máa kó ìyàwó wọn wá ká wá máa lò bí ọ̀sẹ̀ méjì lọ́dọ̀ àwọn. Bẹ́ẹ̀ náà sì làwọn ò mọ̀ ní káwọn obìnrin tó bá ti bàlágà ká máa kó ọ wá ká wá máa lo oṣù kan ọ̀sẹ̀ mẹ́ta lọ́dọ̀ àwọn. Táwọn èèyàn bá ti ń ṣerú eléyìí ẹ̀mí wọn ò mọ̀ dè ṣùgbọ́n táwọn bá ti ṣe àwọn ò mọ̀ pa kúkúrú bẹ́ẹ̀ làwọn ò mọ̀ pa gúngùn làwọn ò ní fún ọmọ Yorùbá kankan nísìnyí o. Ọ̀rọ̀ tí àwọn bandits sọ ìlú ti dáyán pọnyán rí náà ẹ gbọ́. Ẹ má gbàgbé láti subscribe sórí Ojútáyé Gist TV torí ìyá àmọ́ mú pẹpẹ ìròyìn ní ìbọ̀wọ̀ wá fún yín nípa kínní.